this is wonderful. Ẹ̀yin èèyàn, Pastor Agbala Gabriel ní message fún gbogbo àwọn supporters wọn lórí platform Iyalaje Courtroom. This is interesting, ẹ̀yin èèyàn, and I'm so happy for this update. Iyalaje Courtroom wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ o, ṣe mọ̀ pé màmá yẹn ti ń dúró ti Pastor Agbala Gabriel from the start case wọn pẹ̀lú Muyideen charger òní Iyalaje Courtroom ti ń jáde láti support Pastor Agbala Gabriel, and bẹ́bẹ́ tán ṣe lọ́tẹ̀ òní wípé àwọn supporters orí platform Iyalaje Courtroom wọ́n ran Pastor Agbala Gabriel lọ́wọ́ with some certain amount of money lórí matter Muyideen tí ó gbé wọn lọ sí court tí wọ́n ń bá lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Inú mi really dùn fún Pastor Agbala Gabriel, sincerely speaking, pé pẹ̀lú gbogbo báwọn àfáà Muyideen ṣe gbìyànjú tó lórí ọ̀rọ̀ Pastor Agbala Gabriel, Ọlọ́run ṣì ń tẹ̀síwájú láti máa dúró ti Pastor Agbala Gabriel, and látìgbà tí Iyalaje Courtroom ti dúró tán fún pastor, wọ́n dúró tán ni, wọ́n dúró kù láàbọ̀, wọ́n yẹ̀gẹ̀rẹ̀ àbí anything. Ọlọ́run dẹ̀ tún ti pàṣẹ wọn náà tún fi ran Pastor Agbala Gabriel lọ́wọ́, and in fact Pastor Agbala Gabriel gan dẹ̀ rán Iyalaje Courtroom sí gbogbo àwọn supporters wọn lórí platform Iyalaje Courtroom. Wọ́n rán Iyalaje Courtroom sí gbogbo àwọn tí wọ́n support wọn lórí platform Iyalaje Courtroom. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ kí n play video Iyalaje Courtroom yìí ká gbọ́ gbogbo message tí Pastor Agbala Gabriel ní fún gbogbo àwọn supporters wọn lórí platform Iyalaje Courtroom pẹ̀lú ìrànlọ́wọ́ tí wọ́n rí gbà lórí platform Mama Laje Courtroom. Ó yá fọ́rọ̀ yẹn rí. Ẹ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀bùn ti pẹ́ tí mo ti ṣe show, but àwọn èèyàn dá owó á rí bíi 320. Sister mi àwọn náà wà lórí ètò, wọ́n ti kí mi lẹ́ẹ̀kan. Àwọn náà sọ gbígbà rẹ̀ mi ò ṣe show, so àwọn náà send the $100, so that is about let's say 150 sí àkáǹtì Agbala Gabriel lórúkọ wa ní courtroom. So they are still part of us, but our kó tó pay mi gan lọ mo rí 320, so we sent the money down. Before then àti send the àwọn owó kan bí 200,000 kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ before then. Kó tó pé mo ti wá fún wọn ní 320 yẹn, kó tó pé sister mi yẹn náà ti wá ṣe, but ẹ̀yin tẹ́ bá ṣe fẹ́ assist ẹ ṣe lè assist, but ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́, ẹ má bínú sí mi, ẹ jẹ́ kí n fún kinní ní fọ́nù. Agbala Gabriel, Pastor Gabriel ó rán mi sí yín, jẹ́ ká gbọ́. Iyalaje abiyamọ, Iyalaje abiyamọ, ẹ ní jábọ́, ẹ ní ṣubú, ẹ ní jábọ́, ẹ ní ṣubú. Ẹ bá ń fi àdúrà ìránṣẹ́ sí gbogbo má bínú. Kí ló dé tó voice òkè mo ti tẹ nǹkan bẹ́ẹ̀ o. Ẹ ní sùúrù ká lè gbádùn ẹ̀ dáadáa. Àwọn èèyàn tiẹ̀ dé wá ń ṣàmì. Àmì o, bẹ́ẹ̀ ni kò rí o. Iyalaje abiyamọ, Iyalaje abiyamọ, ẹ ní jábọ́, ẹ ní ṣubú, ẹ ní jábọ́, ẹ ní ṣubú. Ẹ bá ń fi àdúrà ìránṣẹ́ sí gbogbo Iyalaje Courtroom show. Ẹ lè play ẹ̀ kí wọ́n gbọ́ nínú ìpàdé yín tẹ́ bá ń ṣe lórí afẹ́fẹ́. Mo gbàdúrà ẹ ó máa tẹ̀síwájú, ẹ ó máa tẹ̀síwájú. Bí ẹ ti ń ti ìjọ Ọlọ́run lẹ́yìn, bí ẹ ti ń tì wá lẹ́yìn, ẹ ò ní ṣubú, ẹ ò ní ṣubú, ẹ ò ní ṣubú, ẹ ò ní ṣubú, ẹ ò ní ṣubú. Ayé ò ní mú yín kúrò, ẹ ò ní ṣubú, ẹ máa tẹ̀síwájú, ẹ máa ga sí, ẹ máa ga sí. Àti Iyalaje àti gbogbo àwọn olólùfẹ́ Iyalaje pátá àti olólùfẹ́ Agbala Gabriel pátá, ẹ ò ní ṣubú, ẹ ó máa ga sí, 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 ẹ ó máa ga sí. Ẹ ò ní ṣubú, ẹ ó máa ga sí, ẹ ò ní jábọ́, ẹ ó máa ga sí, ẹ ò ní wálẹ̀, ẹ ó máa ga sí. Ẹ lọ di ńlá fún ilé ìtẹ́ tó ṣe àánú Ọlọ́run kó tó fọ̀hún fún yín. Mo jí láàárọ̀ yìí, mo rí close to 400,000, 300,000 plus, close to 400,000. Mo rí inú àkáǹtì wà láàárọ̀ pé mo ní wọ́n fi support
gbogbo tó ń lọ lọ́wọ́ mo gbàdúrà ẹ ní jábọ́ fẹ́nìkan láti dìde ẹ ní jábọ́ fẹ́nìkan láti dìde ẹ ní ṣubú fẹ́nìkan láti dìde ẹ ní jábọ́ ẹ gba àánú ọ̀tun ẹ gba ìrànlọ́wọ́ ọ̀tun ẹ gba àṣẹ ọ̀tun ẹ gba àánú ọ̀tun ẹ gba ìrànlọ́wọ́ ọ̀tun ẹ gba àṣẹ ọ̀tun ẹ ní wà bákan náà mo gbàdúrà agbára Ọlọ́run yóò bò yín 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 ẹ ò ní rí dààmú ẹ ò ní rí wàhálà ẹ ò ní rí dààmú ẹ ò ní rí wàhálà ẹ ò ní rí dààmú ẹ ò ní rí wàhálà ẹ ò ní rí dààmú ẹ ò ní rí wàhálà bẹ́ẹ̀ ni yóò rí Olúwa yóò jẹ́ ààbò yín Olúwa yóò jẹ́ ìpamọ́ yín ẹ ò dẹ̀ máa tẹ̀síwájú ẹ máa ga sí o ẹ ní jábọ́ lójijì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù. Thank you Iyalaje àti gbogbo ẹgbẹ́ Iyalaje pátá, thank you so much gbogbo Iyalaje àti gbogbo olólùfẹ́ Iyalaje courtroom show, thank you so much. I received your support. The Lord bless you and keep you. Ẹ ṣé mo dúpẹ́ gan, ẹ ṣé gan gbọ́n ìtẹ́mu nínú ògùn yẹn, thank you so much. The Lord bless you. Ẹ ṣé gan, mo dúpẹ́ gan. Why are you just coming from school? Mo dúpẹ́ ó yà mí lẹ́nu, ẹ ṣé gan, ẹ ṣé o, ẹ ṣé Iyalaje, ẹ ṣé o, bless you, ẹ ṣé mo dúpẹ́ abiyamọ, ẹ ṣé o, bless you ma. Amen. Wọ́n ní ká gba àdúrà tó gbà fún wa, ó máa mọ́ wa o. Gbogbo ẹ̀yin tẹ́ support wa financially, ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àwọn ọmọ mi ṣe mọ̀, mo mọ̀ pé ká ní mo bá tún ṣètò, ká ní mo bá tún wá sórí afẹ́fẹ́ àti máa rí jù báyìí lọ ṣe mọ̀ lọ bí a few days ago ṣe ta ti wà ń bẹ̀, but I have to send it to him about 3 days ago, so mo lè send it. Wọ́n ní Iyalaje ẹ bá mi máa dúpẹ́. Mo dẹ̀ gbàládùra pẹ̀lú orúkọ Jésù, àdúrà gbogbo wa gbà lágbára Ọlọ́run. Ṣé rí à ń support Agbala Gabriel. Ìdí tá a fi ń ṣe ni pé a ò fẹ́ kó jábọ́. Ìdí ni wípé èmi ò fẹ́ káwọn ọmọ tèmi ó jábọ́, ìdẹ̀ ní dúró pé ayé ọmọ ọlọ́mọ ó bàjẹ́ káyé ọmọ ọlọ́mọ jábọ́. Ṣẹ́yìn ní gbogbo ibi tí mo bá wà tí má rí pé wọ́n fẹ́ pùlù èèyàn dá mi ò nígbà. Ó ṣọ̀rẹ́ mi o, kò ṣọ̀rẹ́ mi o, èmi á ṣe ti tèmi fún Ọlọ́run. God bless you. Ẹ ṣé mo mi Dorcas Josiah mo mi Bùnmi Ọlọ́run Tóyìn. God bless you. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ atọ́kùnrin àtobìnrin. Àwọn ìyá wa pè mí, àwọn míì á pè mí wọ́n á dẹ̀ bù sẹ́kún. Lọ́lé D. Rosemary, God bless you ma. Wọ́n pè lórí ọ̀rọ̀ Agbala Gabriel, wọ́n dẹ̀ máa sunkún. Kí ló ń pa wọ́n lẹ́kún? Wọ́n ẹlòmíì á sọ títí ẹ̀ báyìí. Ẹ mọ̀ wípé àròkàn ni wọ́n láròjinlẹ̀ ni. Báwọn náà ní ọmọ. Ẹlòmíì sọ pé màmá kan pè mí wọ́n ní ẹgbẹ́ last born mi ni. Last born mi gan jù lọ. Mo dẹ̀ wo màmá yẹn báyìí. Màmá yẹn tẹ́ bá dẹ̀ gbọ́ voice mi mọ̀ pé grandma ni wọ́n. Mọ́mì wa tí mo kí wọn, mọ́mì wa náà wà lórí ètò yìí. Last born títí wọn 32 years ni ó ju Agbala Gabriel lọ. Yàtà tí ọ̀tá 3 ní last born tí wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ àwọn màmá wa lórí ìkànnì tá a wà tẹ́ pé wọ́n máa gbàdúrà fún mi, wọ́n tún ṣàdúrà fún mi tí wọ́n máa dùn. Wọ́n á pè mí, wọ́n á bá mi sọ̀rọ̀. Àdúrà àwọn àgbàlagbà àtọkùnrin àtobìnrin. Ẹ ṣé gan, I know ọ̀rọ̀ sùn Olúwa ni, God bless you. Àdìsá Ọlálékan mú. Thank you, happy birthday. Wọ́n kí ẹ happy birthday. Thank you. Thank you. Yẹ́n kí èsì kan tí mò ń sọ. Àmọ́ mi fún kẹ́kọ̀ọ́ láwọn iléeṣẹ́ wa. Àwọn màmá àgbàlagbà ẹlòmíì ń wo Agbala Gabriel gẹ́gẹ́ bí kò ju ẹgbẹ́ àbúrò mi lọ. Oh, your birthday mate. Wow, 88. Mo máa lẹ́ni kẹ́ ó ti ẹ̀ ti dá ẹ̀pọ̀ ẹnìkan náà sọ wípé birthday ọmọ àbúrò ló bá mi sọ lórí Mr. Láre ní ọmọ àbúrò náà 88 ni Abiola Salami, God bless you. Ẹlòmíì á máa wò pé ẹgbẹ́ first born, ẹlòmíì wò pé ẹgbẹ́ last born ni ìyá òun ni. Ṣótọ́ ṣe gbọ́ ẹ̀dá àwọn mọ́mi wa tí mo sọ̀rọ̀ mọ́mi Olúṣọlá Adéníyì wọ́n ní last born àwọn wọ́n ní 36 years ni. So kò ṣe irú ìyá yẹn lẹ fi pé ìyá yẹn wá dúró síbi kan alájú ẹ̀ sílẹ̀ kó rọ́mọ 31 years kan. Kí lẹ fi kọ́ ẹ fi báyìí lọ ṣe fẹ́ kó ó máa ká wọn lára bí ẹni pa wọn làwọn bí ní. Ṣé rí i pé ẹlòmíì sọ pé ọmọ 31 years àwọn máa dúró ti Pastor Gabriel. Wọ́n tún wá rò ẹlòmíì tún wá sọ pé nígbà tó bá pẹ̀lú pé at his age tọ́lọ́ bá ti ń lò tó bá ti ń ràn àwọn èèyàn lọ́wọ́ báyìí
àti stage kó yẹ káwọn support ẹ̀ ṣẹ́gbọ́n máyìn 35 years ṣe ti ráwọn màmá lórí bíi so ẹ jẹ́ ká ṣe dáadáa. wọ́n really appreciate wa the little tá a fún wọn appreciate ẹ̀ àwọn kan send sí wọn directly a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tẹ́ bá sì fẹ́ ṣe a máa dúpẹ́ lọ́wọ́ yín náà ni. Oh, this is really wonderful. Ẹ̀yin èèyàn, wọ́n náà ṣe máa sọ pé kéèyàn ó máa ṣe dáadáa. Téèyàn bá ṣàti ń ṣe dáadáa, there is a way tí ire téèyàn ń ṣe fún ọmọlàkejì tó fi máa ń padà wá báyàn. Bẹ́ẹ̀ ni, inú mi dùn fún Pastor Agbala Gabriel and kudos to Iyalaje courtroom náà fún akitiyan wọn fún bó ṣe dúró ti Pastor Agbala Gabriel. Ọjà tán fi pọn Pastor Agbala Gabriel lásìkò tí pastor ní ìdìrànlọ́wọ́ wọn yìí àgbàdúrà wípé kọ́lọ́run má dákun kó má jẹ́ kó já. Bẹ́ẹ̀ ni, because Iyalaje courtroom wọ́n dúró abiyamọ, honestly wọ́n dúró ní dúró abiyamọ tán fún Pastor Agbala Gabriel and pastor náà dẹ̀ rí àánú gbà ká má parọ́ wọ́n rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run àdẹ̀gbàládùra wípé àánú tán rí gbà lákòókò yìí kò ní fi wọ́n sílẹ̀ because incident tó ṣẹlẹ̀ pẹ̀lú Muyideen charger yìí sincerely it is a big lesson to everybody, not only Pastor Agbala Gabriel nìkan wípé bí yóò bá tẹ̀ wá máa ṣe oore níwọ̀n kọ́lọ́run dákun kó má jẹ́ kí a ṣe oore ṣe ni. Tèmi àtẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá lórí ìkànnì DigiNaija television àní ṣoore ṣe o títí dìgbà míì ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín dé orí page wa, from there ẹ tún máa enjoy àwọn updates tá a bá tún gbé wá lóríṣiríṣi. Títí dìgbà míì ire o.